a kú dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú ìwòyìn láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Kó tó di pé ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ rèé, ẹ jẹ́ ká dé òkè náà àpàdé bọ̀. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀kan nínú àgbà ẹgbẹ́ tó tún jẹ́ ọ̀kan nínú àwọn ìgbìmọ̀ òótọ́ ọnú nínú ẹgbẹ́ òṣèlú PDP tó ti fìgbà kan jẹ́ igbákejì alága fún ẹkùn gúúsù ìwọ̀ oòrùn tẹ́lẹ̀ rí, olóyè Ọlábọ̀dé George Ohunma ló ti sọ̀rọ̀ lórí àwọn fàákájà kéékèèké èyí tó ń wáyé nínú ẹgbẹ́ òṣèlú PDP wípé kò sí ibi tí wọ́n ti ń kó adìyẹ alẹ́ o. Ó ní kò sí ẹgbẹ́ kankan èyí tí kì í fa wàhálà tàbí tí wàhálà kì í ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ náà tí wọ́n sì ń yanjú rẹ̀. Ó ní lórí gbogbo àwọn rògbòdìyàn èyí tó ń lọ nínú ẹgbẹ́ òṣèlú PDP tó ń tẹ àwọn fàákájà àìgbà ètò ara ẹni dámì èyí tó ń wáyé nínú ẹgbẹ́ òṣèlú PDP yìí. Ó ní pẹ̀lú rẹ̀ náà ẹgbẹ́ òṣèlú PDP jẹ́ ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo èyí tó dúró pẹ̀lú ẹsẹ̀ méjì tí ò fararọ ẹnikẹ́ni, tó sì jẹ́ wípé ẹgbẹ́ kan ṣoṣo tó jẹ́ ẹgbẹ́ alátakò láti ìgbà tí wọ́n ti dá sílẹ̀, tí ò sí ẹgbẹ́ òṣèlú kankan èyí tó darapọ̀ mọ́ ju wípé bí àwọn èèyàn ti ń kúrò nínú ẹgbẹ́ òṣèlú tiwọn, wọ́n ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP. Bọ̀dé George èyí tó sọ wípé lórí àwọn awuyewuye èyí tó rọ̀gbà yí ìpàdé àpérò gbogbogbò National Convention èyí tí ó wáyé nílẹ̀ Ìbàdàn ní ọjọ́ 15 àti ọjọ́ 16 oṣù kọkànlá ọdún yìí, lórí wípé ó ṣeé ṣe kí ìpàdé ọ̀hún kó má wáyé látara ìdájọ́ ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ èyí tó kalẹ̀ sílùú Àbújá o, èyí tí adájọ́ Peter tó gbé ìdájọ́ rẹ̀ sókè lórí bí àwọn èèyàn kan ṣe ń gba ẹ̀yìn láti fẹ́ gba gbogbo ọ̀nà wípé kí wọ́n dàbàrú ìpàdé náà. Ọlábọ̀dé George ní irọ́ ni wọ́n ń pa. Ó ní ìpàdé ọ̀hún yóò wáyé gẹ́gẹ́ bí wọ́n ti kọ̀wé rẹ̀ ní ọjọ́ 15 tí ṣe ọjọ́ sátidé àti ọjọ́ 16 tí ṣe ọjọ́ Sunday ọjọ́ àìkú, tí ohun gbogbo yóò sì lọ ní ìrọwọ́rọsẹ̀ láìsí kọlùńkọ̀họ̀. Lákòótán nínú ọ̀rọ̀ Ọlábọ̀dé George, ó ní ìpàdé ọ̀hún tó máa wáyé nílẹ̀ Ìbàdàn olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́, sọ wípé inú òun dùn pẹ̀lú àwọn ìgbáradì ìpalẹ̀mọ́ wọn o. Ó wá ní ẹgbẹ́ òṣèlú PDP ó ní igi ìrókò eléyìí tí ò lè wó lulẹ̀, àràbà èyí tó jẹ́ igi àràbà yamuyamu lẹgbẹ́ òṣèlú PDP jẹ́, tó sì fi ìtàkùn tó dáa tó fi múlẹ̀. Ẹ̀wẹ̀, ṣé Yorùbá bọ̀ wọ́n lóhun tó bá jọ náà là fi wéra wọn. Èpo ẹ̀pà ló jọ kú sí ẹ̀lérí, ṣóńṣó ẹ̀nàsín báyìí ló jọ àsorò ogun o. Ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì alága náà tẹ́lẹ̀ rí fẹgbẹ́ òṣèlú PDP lápá gúúsù ìwọ̀ oòrùn lórílẹ̀‐èdè wa Nàìjíríà, ọ̀gbẹ́ni Eddie Ọláfẹ̀sọ Ohunma ló ní àwọn ènìyàn kan gbà á lérò tó ti gbìyànjú ìgbésẹ̀ láti lè sọ orílẹ̀‐èdè Nàìjíríà di orílẹ̀‐èdè ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo. Ó ní irọ́ ni wọ́n pa, ohun tí ò lè ṣẹlẹ̀ ní, nítorí wípé látayébáyé ni orílẹ̀-èdè ti máa ń ní àwọn ẹgbẹ́ òṣèlú lóníranran àti ẹgbẹ́ òṣèlú alátakò. Ó ní àwọn nǹkan wọ̀nyí ni ó lè jẹ́ kí àwọn ẹgbẹ́ òṣèlú tí bá ń bẹ lórí ipò kí wọ́n ṣe dáadáa o, láti lè fi hàn wípé ẹgbẹ́ òṣèlú wọn ó dángájíá, ó tó gbangba sùn lọ́yẹ̀. Ó ní ṣùgbọ́n kí ìjọba kan tàbí àwọn ẹgbẹ́ kan kí wọ́n máa gbà á lérò tí ohun ti gbìyànjú wọn láti fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà dorílẹ̀-èdè tó jẹ́ wípé ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo ni yóò máa tukọ̀, ni yóò máa darí. Ó ní èèwọ̀ kò lè ṣẹlẹ̀, wọn bẹ́ẹ̀ sì ni wọn ò lè rí irúfẹ́ ìgbésẹ̀ yìí gbé o. Ọláfẹ̀sọ èyí tó sọ ọ̀rọ̀ náà lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan, bẹ́ẹ̀ náà ló tún fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ìpàdé àpérò ẹgbẹ́ òṣèlú ọ̀hún ti PDP èyí tí ó máa wáyé lọ́jọ́ 15 àti ọjọ́ 16 òpin ọ̀sẹ̀ yìí
wípé yóò wáyé gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àlàkalẹ̀ àti ìlànà rẹ̀ o, tí ó sì sí ẹnikẹ́ni tó lè yẹ̀. Ó ní gbogbo àwọn tí wọ́n ń pákuru kẹrẹ káàkiri láti dabarú ètò náà, ó ní irọ́ lásán ni wọ́n ń pa. Bẹ́ẹ̀ ni Ọlọ́run sì ti gbé ètò yìí kalẹ̀. Ó ní ètò ààbò tó fẹsẹ̀ múlẹ̀ ni wọ́n ti ṣètò rẹ̀, àti gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe létò ní gbogbo rẹ̀ ti wà nínú ètò wọn, tí ìpàdé náà yóò sì wáyé gẹ́gẹ́ bí Eddie Ọláfẹ̀sọ bóun náà ti sọ lórí ọ̀rọ̀ rẹ̀ àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò èyí tí àwọn oníròyìn tí wọ́n ṣe fún un. Ẹni tó jẹ́ olórí àwọn aṣòfin tó pọ̀ jùlọ nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo, ọ̀gbẹ́ni Ọlátúnjí Ọ̀ṣátì, òun mà ló ti ní kò sógun kò sọ́tẹ̀ o nínú ilé ìgbìmọ̀ aṣòfin àwọn tí ṣe ti ìpínlẹ̀ Ondo. Ọlátúnjí, èyí tó jẹ́ olórí àwọn aṣòfin tó pọ̀ jùlọ, ṣe lálàyé wípé lórí awuyewuye kan èyí tó dédé jáde lórí ayélujára wípé àwọn kan nínú àwọn aṣòfin akẹgbẹ́ rẹ̀ wọ́n ń gbà á lérò láti yọ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún, ọ̀gbẹ́ni Ọlámídé Ọládìjí, láti yọ kúrò lórí ipò gẹ́gẹ́ bí agbẹnusọ wọn lórí ẹ̀sùn wípé ó kówó kan náà ó sì ń ṣi ipò agbára ọ̀hún ó ṣì lò. Ọ̀gbẹ́ni Ọlátúnjí ti ṣe olórí àwọn aṣòfin nínú ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo sọ wípé irọ́ ni gbogbo ìròyìn náà o. Ó ní nínú ilé ìgbìmọ̀ aṣòfin àwọn àti gbogbo ọmọ aṣòfin ìpínlẹ̀ Ondo, ó ní ìfẹ́ wà láàrin wọn, ìṣọ̀kan àti ìlọsíwájú ń làwọn ń lò láti lè jẹ́ kí ìpínlẹ̀ Ondo kó máa tẹ̀síwájú nínú ohun tó dáa àti láti mú mùdùnmúdùn ètò ìṣèjọba àwarawa padà sí ọ̀dọ̀ àwọn ará ìlú èyí tó dìbò yàn wọ́n. Ọ̀gbẹ́ni Ọlátúnjí ní òun rọ gbogbo àwọn oníròyìn àti àwọn ará ìlú láti máa ṣe ọ̀fínkínító ìwádìí ìròyìn síwájú kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní máa gbé jáde. Ó ní lórí ìròyìn ọ̀hún tó jáde, ó ló dáhùn lójú wípé àwọn ènìyàn kan ọ̀tá ìlọsíwájú ìpínlẹ̀ Ondo ni wọ́n gbérúfẹ́ ìròyìn ọ̀hún jáde o, nítorí bí èèyàn bá wo àárín àwọn, wọn ò rí wípé ìfẹ́ ń bẹ láàrin wọn, ìṣọ̀kan ó sì wà láàrin wọn, tí ò sí kọlùńkọ̀họ gbọ́nmi sí omi òtó láàrin àwọn tí wọ́n jẹ́ aṣòfin. Ilé ẹjọ́ gíga ìjọba ìpínlẹ̀ Èkìtì ni wọ́n ti dá ẹjọ́ ikú fún àwọn adigunjalè ẹlẹ́gbẹ́ òkùnkùn méje kan lórí ẹ̀sùn àìwà búburú èyí tí wọ́n hù tí ajere wàbàjẹ́ ọ̀hún sì lù mọ́ wọn lọ́wọ́ níwájú adájọ́ ilé ẹjọ́ náà. Méjì nínú àwọn ènìyàn méje náà, Oyèbánjí Jimoh tí í ṣe ẹni ọdún 22 32 years àti Jimoh Azeez ẹni ọdún 22 bákan náà 32 years. Ó ní àwọn méjèèjì wọ̀nyí ni wọ́n ti dá ẹjọ́ ikú fún tẹ́lẹ̀, ṣùgbọ́n tí wọ́n rí àánú gbà tí wọ́n jáde léyìí tó yẹ kí wọ́n ti kọ́ ẹ̀kọ́, ṣùgbọ́n tí ajá wọn tó padà síbi èébì kó tó di wípé ọwọ́ pálábá àwọn ó ségi nínú iṣẹ́ ibi tí wọ́n ṣe lọ́dún 2018. Wàyí o, àwọn márùn-ún yòókù, Bọ́lájí Ayọ̀délé Stephen ẹni ọdún 22 32 years lòun náà, Ibrahim Aláwùsá ẹni ọdún 23 33 years àti Ọlọ́runfẹ́mi Bùsáyọ̀ ẹni ọdún 22 32 years, Adéníyì Adéwùnmí ẹni 30 30 years àti Ìdòwú Sunday ẹni ọdún 22. Àwọn márùn-ún yòókù yìí ni wọ́n ní ẹ̀sùn ìdígunjalè, ìsopàpapọ̀ láti ṣiṣẹ́ ibi àti dídà àlàáfíà agbègbè láàmú. Òun ni ẹ̀sùn tí wọ́n kà sí wọn lọ́rùn, èyí tí wọ́n sì jẹ̀bi ẹ̀sùn náà ní ilé ẹjọ́ kó tó di pé adájọ́ ilé ẹjọ́ ọ̀hún gbé idà ẹjọ́ rẹ̀ sókè tó ń ti ìdájọ́ èyí tí wọ́n fi fún wọn wípé kí àwọn méjèèjì náà kí wọ́n lọ yẹgi fún wọn títí tí ẹ̀mí yóò fi bọ́ lẹ́nu wọn. Lákòótán nínú ìròyìn wa fún tòní, àwọn olórin ẹ̀mí ti Kìrìsìtẹ́nì bíi Yínká Aláṣeyọrí, Ọlá Best, Aláyọ̀ Melody Singer àti Láre Alèwílèṣe, àwọn mà ni wọ́n ti fi ọ̀rọ̀ sórí ìkànnì ayélujára wọn. Fọ́nrán ọ̀hún èyí tí àwọn olórin wọ̀nyí tí wọ́n fi síta lórí àwọn ìkànnì ayélujára wọn, níbi tí gbogbo wọn tí wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ Nàìjíríà tó fi mọ́ àwọn olólùfẹ́ gbajúgbajà olórin ẹ̀mí obìnrin nì Eyín Bùnmi Akínàánú tí gbogbo èèyàn mọ̀ sí Omijé Ojú Mi,
tí wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn olólùfẹ́ Omijé Ojú Mi láti dákun dábọ̀ kí wọ́n dìde ìrànlọ́wọ́ àdúrà àti owó fún arábìnrin Omijé Ojú Mi èyí tó ń bẹ lórí àìsàn ẹsẹ̀ èyí tí ìròyìn fi léde wípé bí ọ̀sẹ̀ méjì àbí ó lé sẹ́yìn báyìí lárábìnrin náà ni wọ́n rí nínú ilé ìjọsìn kan ti GF David Ministry èyí tó wà nílùú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí wọ́n ti gbé lọ síbẹ̀ fún ẹ̀bẹ̀ àdúrà àti ìtọ́jú lórí àìsàn ẹsẹ̀ èyí tó ń ṣe arábìnrin Bùnmi Akínàánú Omijé Ojú Mi yìí ni wọ́n ní gbogbo owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ni wọ́n ti ná sí báyìí èyí tó ti wá nílò ìrànlọ́wọ́ owó àti àdúrà láti ọ̀dọ̀ àwọn ọmọ Nàìjíríà. Wàyí o, àwọn akẹgbẹ́ rẹ̀ obìnrin bíi Aláṣeyọrí, Alèwílèṣe, Aláyọ̀ Mélòdì, gbogbo wọn pátá ni wọ́n ní àwọn pé gbogbo àwọn tí wọ́n jọ ń kọ orin ẹ̀mí ti Kìrìsìtẹ́nì bákan náà ti Mùsùlùmí tó fi mọ́ àwọn oníjùjú, onífújì àti gbogbo ẹni tí bá ti ń fi ẹ̀rọ gbohùngbohùn kọrin ní orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n dákun dábọ̀ kí wọ́n dìde ìrànlọ́wọ́ ó ní kí wọ́n gbé ti ẹ̀sìn kí wọ́n gbé sí ẹ̀gbẹ́ kan. Ọlọ́run nìkan ló mẹni tó ń ṣe ti tòun. Ó ní ohun tó ṣe pàtàkì gẹ́gẹ́ bí ohun tí Ọlọ́run fẹ́ràn náà ní ìfẹ́ látinú ọkàn wá ká fi bára wa lò. Ó ní àwọn rọ gbogbo àwọn olórin jákèjádò orílẹ̀-èdè yìí àti ọmọlẹ̀ yìí tí ń bẹ lẹ́yìn odi orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ gbogbo àwọn olólùfẹ́ àwọn àti olólùfẹ́ Omijé Ojú Mi wípé kí wọ́n dìde ìrànlọ́wọ́ owó àti àdúrà fún arábìnrin Bùnmi Akínàánú Omijé Ojú Mi èyí tó wà lórí àìsàn ẹsẹ̀ báyìí wípé arábìnrin Omijé Ojú Mi ó ti nílò ìrànlọ́wọ́ àwọn ènìyàn nítorí àìsàn èyí tó ń bá fira lọ́wọ́ wọ́n wá gbà á ládùúrà wípé Ọlọ́run kó fún Bùnmi Akínàánú Omijé Ojú Mi ní àlàáfíà tó péye, kó fi ẹsẹ̀ rẹ̀ méjèèjì kó fi rìn láti lè fi yin Ọlọ́run lógo síwájú sí nínú àlàáfíà. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní láti lè ṣe ìròyìn Fẹ́lifẹ́li online TV. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tó rè míì, mo gbà á ládùúrà pé ilé ò ní lé wa, ọ̀nà ò ní náà wá. Fún mi Adénúgà lẹni tó mú wá sí ojú ìlú. Ẹ ṣeun gan ni. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.